òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí, ẹ jẹ́ mi àti yín jọ gbé yẹ̀wò. Gbogbo àwọn tán bá ti gbọ́ VN yíyún voice note tí Portable àti ìyá ìyàwó rẹ̀ náà jọ send síra wọn tí Portable dà síta, ẹ má lérò wípé, ẹ má fojú wípé ó fẹ́ fi family ṣẹ̀sín, ó fẹ́ fi ìyá yẹn ṣẹ̀sín àbí kinní kan, ẹ má fojú yẹn wò. Ẹ̀kọ́ ni mo fẹ́ kémi àti ìjọ mú kọ́ ńbẹ̀. Ẹ gbàgbé wípé ó béèrè owó lọ́wọ́ ọkọ ọmọ rẹ̀ kinní kan kò sí tó burú ńbẹ̀ tí ọkọ ọmọ bá ní làákàyè. Ẹ má jẹ́ àtànra wa. Tí ọkọ ọmọ tó bá ní làákàyè kò sí tí ó burú. Kódà kí ẹbí ìyàwó, ìyún àwọn òbí ìyàwó kan tó béèrè gan, ọkọ ọmọ tó bá ní làákàyè ó yẹ kó lè sí ojúṣe fún àwọn òbí ìyàwó rẹ̀. Ẹ má jẹ́ kí a fi ojú yẹn ti ríran. Ní tí mo wá fẹ́ fàyọ ni wípé ṣé ẹ mọ̀ wípé 95% àwọn ìyá ìyàwó náà máa ń hùwà bí ìyá ìyàwó Portable yún ìyá Sabi Simple ṣe hùwà. Torí mo rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń lọ sí under comment section, ṣé AI ní ṣá, ṣé kinní kan ní ṣá, ìyá yín sì ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ a jọ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Àmọ́ ìbéèrè tèmi wá béèrè lọ́wọ́ ẹ̀yin olóye èèyàn, yín tàgì àwọn èèyàn sọ́ndà post yìí o. Àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tí mo fẹ́ kẹ́ ẹ là mí lóye lé lórí. Ó ní wípé ǹjẹ́ ó ní nǹkan kan tí wọ́n fi sọ wípé ìyá ìyàwó kò gbọ́dọ̀ dá ọkọ ọmọ rẹ̀ lẹ́bi bí tí wù tí mọ̀. Ǹjẹ́ ó nínú question àkọ́kọ́ nínú ìbéèrè àkọ́kọ́, ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ó nínú ìwé kan, constitution kan tó sọ wípé tí ọkọ ọmọ bá ṣe tí ò dáa, ìyàwó náà nìkan dá lẹ́bi? Ǹjẹ́ ó nínú ìwé ìtàn kan tí wọ́n kọ sí wípé tí ọkọ ọmọ bá ṣe tí ò dáa, ọkọ náà ni kí àwọn òbí ìyàwó kan tún máa ráńkà dédé kan máa bẹ̀? Ọmọ mi tó di ọmọ ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin, máa tàgé àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn sọ́ndà fídíò yìí o. Ọmọ mi ó mọ go through a lot. Yóò mọ go through a lot. Àwọn òbí rẹ̀ ó dẹ̀ mọ̀ wípé a mọ irú ọmọ tá a bí. But issue tán máa ní ni wípé wọn ò lè bọ́kọ ọmọ wọn sòótọ́ ọ̀rọ̀. Ṣé ká sọ wípé nítorí pọ́n ti jẹ dòdò ẹnu wọn ò sòdodo ni? Ṣé ká sọ wípé kọ́mọ wọn ó bá lè pẹ́ nílé ọkọ ni? Ṣé ká sọ pé wọ́n portray òbí dáadáa ni, especially mothers ni mò ń throw question sí? Torí ò yé mi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin lẹ́mí rẹ̀ ti bọ́ sínú ìgbéyàwó all because of wípé àwọn ìwà tí àwọn ìyá ẹ̀ máa ń wù. Ọmọ mi ò lè forgive ìyá rẹ̀ títí láéláé all because of wípé àwọn ìwà yìí. Ṣé ọkọ ọmọ di awúwo mọ́ ṣe bá wí ni? And when it come to wípé ọkùnrin bá ló wá láti inú family tó bá jẹ́ pé ìyá ọkọ ni, kò sí tí ọmọ wọn lè ṣe àbí bàbá ọkọ wọn ò dúró níbẹ̀, especially ìyá ọkọ. Mò ń sọ̀rọ̀ ìyá ìyàwó àti ìyá ọkọ báyìí. They will support their own child. Kódà with evidence rẹ̀ tó mú dání, wọ́n support ọmọ tiwọn. Wọ́n dúró ti ọmọ wọn gbágbá. Ṣé wọ́n fi àwọn ìyá ìyàwó ṣépè ni wípé káwọn máa go against àwọn ọmọ wọn àbí báwo ló ṣe rí? Torí tí èèyàn bá fi lè, ṣé ẹ mọ̀ wípé ọ̀tọ̀ ní ẹ̀sìn kọ̀rọ̀, ọ̀tọ̀ ní kí nǹkan ṣẹlẹ̀ behind the scene, ọ̀tọ̀ ní kí nǹkan ṣẹlẹ̀ behind the screen láìsí lórí ayélujára, ọ̀tọ̀ ní kí ẹ̀sìn máa fly up and down báyìí kí ìyá ó sì tún máa bí ọkọ ọmọ rẹ̀ ṣé kó lè bá àpẹ́ ń bẹ̀ ni àbí kí ẹ̀sìn yẹn lè lọ títí. A lot of obìnrin ló ń fi ojú wí tí mò ń sọ yìí nílé ọkọ o, tó jẹ́ pé wọ́n mọ̀ wípé ìtọ́kọ ọmọ wọn ṣe ò dáa o.
wọ́n sì tún máa sọ fún pé ọjẹ́ ní sùúrù tiẹ̀ náà ti pọ̀ jù tiẹ̀ náà ti ṣe kinní kan jù. Ẹ dákun ẹ̀yin olóye yẹn là mí lóye. Ṣé ó níbì kan tán kọ sí ni? Torí ò yé mi o. Kò yé mi o. Láti ìgbà tí mo tún ti wá gbọ́ voice note yẹn, ó tún wá really wú kinní yẹn jáde lọ́kàn mi wípé ṣé bọ́n ṣe kọ ti àwọn ìyá ìyàwó nìyẹn ni? Ṣé kí kọ́mọ wọn bá lè pẹ́ nílé ọkọ tí ó jẹ́ pé ọmọ míì tí ó fi wọlé sùn báyìí, tí ọkọ ó fi gba ẹ̀mí lẹ́nu ọmọ míì báyìí, emotional torture ni, physical torture ni. Wọn ò ní ṣáìdì ọmọ wọn fúngbà kọ̀ọ̀kan, wọn ò ní gbé iná wojú ọkọ ọmọ wọn báyìí wípé àwọn òbí tí ń gbéná wojú ọkọ ọmọ 5% ní out of 100. Ẹ dákun ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin bá ń dá sí i. Mo fẹ́ mọ ìdí gan-an tí fi ń ṣẹlẹ̀. Alájìkẹ́rì iná. Ẹ bá ń like, ẹ bá mi share o, ẹ bá mi repost ẹ o. Gbogbo ọwọ́ tẹ bá fi ń repost tẹ fi ń share. Ọwọ́ náà ẹ ní fi gọ́mọ sí, ẹ ní fi rí ìbànújẹ́ láyé yín. Dáadáa lẹ mọ̀ fọwọ́ náà sí. Torí mo fẹ́ kí àwọn èèyàn kan bá mi dá sí ní tí mo béèrè. Ẹ bá ń like, ẹ comment, ẹ share. Dàbọ̀.